Aláròyé máa wí o. lẹ́yìn tí wọ́n jí ìyàwó àtàwọn ọ̀rẹ́ rẹ̀ gbé lọ́jọ́ àìsùn ìgbéyàwó èyí ni májẹ̀mú àwọn ajínigbé. nígbà tí gbogbo ayé ń kí ara wọn kú àmójúbà oṣù tuntun lọ́jọ́ ajé Monday ọjọ́ kìíní oṣù kejìlá ọdún 2025 tá a wà yìí, ìpè abàmì ní baálé ilé kan Mallam Umaru Chacho àti ìdílé rẹ̀ gbà láàárọ̀ kùtù. wọ́n jí gba ìpè ìbànújẹ́ àti ìpayà látọwọ́ àwọn ajínigbé ni. àmọ́ ṣá, bí ìpè àwọn ajínigbé ṣe jẹ́ ìpè ìpayà tó lójú ọ̀pọ̀ ènìyàn, ìṣẹ̀lẹ̀ ìfọkànbalẹ̀ díẹ̀ ló tún jẹ́ fún bàbá náà nítorí ó pẹ́ tó ti ń retí wọn. bẹ́ẹ̀ ni láti bí ọjọ́ méjì lọkùnrin àgbà náà ti ń retí ìpè látọ̀dọ̀ àwọn ajínigbé. ìṣẹ̀lẹ̀ ọ̀hún kúkú ti kúrò lóhun tó pamọ́ pé lọ́jọ́ àbámẹ́ta sátidé tó kọjá yìí, ìyẹn sátidé ọjọ́ 29 oṣù kọkànlá ọdún 2025 yìí làwọn jàǹdùkú kan wọ abúlé kan tí wọ́n ń pè ní Chacho níjọba ìbílẹ̀ Wunno nípínlẹ̀ Sokoto pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìbọn ńláńlá tí wọ́n sì jí arẹwà obìnrin kan gbé pẹ̀lú àwọn èèyàn rẹ̀ lásìkò tí wọ́n múra ayẹyẹ ìgbéyàwó rẹ̀ tó kọ̀la lọ́wọ́. èèyàn 13 ni wọ́n jí gbé lápapọ̀ níbi tí wọ́n ti ń ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ìgbéyàwó ọ̀kan nínú wọn lọ́wọ́ láwọn jagunlabí ti já wọ abúlé ọ̀hún tìbọntìbọn lálẹ́ àìsùn ìgbéyàwó kọ̀la. gẹ́gẹ́ bí Aláròyé ṣe gbọ́, ọkùnrin kan tó jẹ́ ìbátan ìyàwó gbìyànjú láti sá àsálà fún ẹ̀mí rẹ̀ kí wọ́n má bàa rí i jí gbé, ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ náà já sí fún kò sunwọ̀n nítorí bí wọ́n ṣe ṣá a ládàá ni wọ́n yìn ín níbọn. bó sì tilẹ̀ jẹ́ wípé kò kú tí wọn kò sì tún rí i jí gbé, wọ́n fi àbúrò ikú wọn ni wọ́n sì rí i wípé ó ti wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run kí wọ́n tó bá tiwọn lọ. ṣùgbọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ́jú tí ìṣẹ́jú fi di wákàtí tí wákàtí wá fi di odidi ọjọ́ tí ọjọ́ pàápàá kọjá ọ̀kan ṣoṣo tó ti di odidi ojúmọ́ méjì, àwọn tó ṣiṣẹ́ ibi yìí kò kàn sí ìdílé àwọn èèyàn tí wọ́n jí gbé náà. àfi láàárọ̀ kùtù ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí nígbà tí ìdùnnú díẹ̀ gba ọkàn baálé ilé náà lásìkò tí àwọn ajínigbé pè é tí wọ́n ní àwọn kò tí ì pa ọmọ rẹ̀ pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ o. àmọ́ ṣá, bèbè ikú ni gbogbo wọn wà. ó wá kù sọ́wọ́ wọn láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn, ìyẹn bí wọ́n bá ń fẹ́ kí àwọn èèyàn wọn jáde kúrò nígbèkùn láàyè. ìpè tí ọ̀gbẹ́ni Chacho ti ń retí tipẹ́ náà rèé pé kí àwọn tó jí i lọ́mọ gbé tètè pé kí àwọn sì dúnàádúrà iye tí wọ́n fẹ́ gbà láti yọ̀ǹda ọmọ rẹ̀ pẹ̀lú àwọn 12 míì tí wọ́n gbé pẹ̀lú rẹ̀. ṣùgbọ́n ohun tí bàbá àgbẹ̀ yìí rò kọ́ ló bá ọ̀nà tí àwọn jàǹdùkú agbébọn wọ̀nyí fẹ́ gbà láti gbowó lórí àwọn èèyàn tí wọ́n jí gbé kọjá agbára rẹ̀. bẹ́ẹ̀ ló tún tayọ ìrètí gbogbo ará abúlé ọ̀hún pẹ̀lú, gẹ́gẹ́ bí ọkùnrin tó ń fojú sọ́nà láti di bàbá ìyàwó náà. ṣùgbọ́n tí àwọn òbílẹ̀jẹ́ sọ ọjọ́ ẹ̀yẹ ọmọ rẹ̀ di ọjọ́ ìbánikẹ́dùn ṣe fìdí rẹ̀ múlẹ̀ fúnra rẹ̀. ó ní májẹ̀mú kan ṣoṣo tí àwọn èèyàn náà fi sílẹ̀ ní wípé baálẹ̀ tàbí olórí abúlé yìí làwọn fẹ́ kó bá àwọn dúnàádúrà. ó ní òun ṣàlàyé fún wọn pé òun gan ni bàbá ọmọ tí wọ́n jí gbé, ṣùgbọ́n níṣe ni wọ́n fà kékọrí. ó ní àfi kí òun lọ gbé fóònù fún olórí abúlé ọ̀hún, nígbà náà làwọn yóò tó sọ nǹkan tí àwọn fẹ́ gbà kí àwọn tó lè yọ̀ǹda gbogbo àwọn tó wà nígbèkùn àwọn. gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn ajínigbé yẹn ti pè mí ṣùgbọ́n wọn kò sọ iye tí wọ́n fẹ́ gbà o. wọ́n ní olórí abúlé wa làwọn fẹ́ bá sọ̀rọ̀. mo ní èmi náà ni kí wọ́n bá sọ̀rọ̀ pé èmi gangan ni bàbá ọ̀kan nínú àwọn ọmọ tí wọ́n jí gbé. wọ́n ní kì í ṣe èmi ni màá ṣẹ̀ṣẹ̀ máa júwe ara mi fáwọn. àwọn mọ̀ pé èmi ni bàbá ọmọ tó fẹ́ ṣègbéyàwó, ṣùgbọ́n èmi kọ́ làwọn fẹ́ bá sọ̀rọ̀. níṣe ni kí n lọ gbé fóònù fún olórí abúlé wa kí àwọn tó lè ṣàlàyé nǹkan tí àwọn fẹ́. inú àhámọ́ lobìnrin tó yẹ kí ó ti wà nílé ọkọ gẹ́gẹ́ bí ìyàwó tuntun ṣì wà báyìí tí tá a fi parí àkójọpọ̀ ìròyìn yìí. inú àhámọ́ níyàwó àtàwọn ọ̀rẹ́ rẹ̀ wà nítorí pé bàbá ọmọ kò tún fẹ́ kó bá baálẹ̀ abúlé náà, ṣùgbọ́n tí àwọn jagunlabí fà kíkọrí. wọ́n ní bí wọn kò bá tẹ̀lé ìlànà tí àwọn fi lélẹ̀, inú àhámọ́ àwọn làwọn 13 tí àwọn jí gbé ọ̀hún yóò wà títí tí gbogbo wọn yóò fi kú tán lọ́kọ̀ọ̀kan. Ọ̀làwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.